Ìbà Elédùmarè, ọba àánú, ọba lágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba tí kọjọ́ kúdà, ọba ìkú àìdìbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkankan. Elédùmarè, ó dọwọ́ rẹ lónìí o. Ìbà yín ìyá mi òṣòròmọ̀gà, ẹ̀yin láti orí jọpọ̀ àtẹ̀jọ́ ká ti fojú òróró, ẹ̀yin lọ ṣáláńsóló òṣòlò ṣálá, ẹ̀yin lẹ́wẹ̀ nínú omi ṣáláńsóló, òjijì fìrí, ọ̀dẹ́sápó yaró, àrògìdìgbà sá kò yó oògùn, oníbàtẹ́ pèlè mọ̀jà tí bánijà láì fọwọ́ kan ní. Ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn, ẹ̀yin la jẹran òró, ẹ̀yin la jẹ̀dọ̀ èèyàn mọ́bì, ẹ̀yin la tòró òró jẹ fún ọ̀gá lantá. Mọ̀ríbà dá gbòòrò ẹbọra lágbo ẹgẹ ọ̀sádì méjì ábàwọn gẹ̀dẹ̀gbẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbóhùngídí agbẹnufọ̀n bí èèyàn. Ìbà yín o, ẹ má jẹ́ àṣelẹ̀tẹ̀ o, ẹ má jẹ́ àtọ́jú ilẹ̀ mọ́lẹ̀ o, ẹ ṣàánú wa. Gbogbo àwọn olólùfẹ́ mi lórí ìkànnì yìí, ẹ má bá ṣàánú wọn, ẹ má jẹ́ kí ilé wọn ó dàrú. Láàlú ògiri òkú òfẹ́ bàtà kò jó bàmùbàmù, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀, onímí sunmi láàárọ̀ yìí ń sùn fún ẹbọ láti jẹ́ látọ̀ pa. Láàlú dọwọ́ rẹ̀, ìjìnlẹ̀ Yorùbá ó dàrú, mọ́jàrí kò ṣe déédéé. Ìbà o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọyẹrí alápò kàtí ọmọ aráyé ń pèrè alápò orí. Ilẹ̀ mọ́jà ṣẹ́ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀, mọ́jà jẹ́ sọ́fì àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀, ẹni tá ṣẹ̀tà bẹ̀ tí ò ní gbà Elédùmarè, ọ̀rọ̀ wa mọ̀ dọ́wọ́ rẹ̀, mọ́jà kí irú ẹni bẹ́ẹ̀ mọ́jà bá dà kápapọ̀. Àṣẹ wà, ẹ̀yin ènìyàn mi, ẹni mo tún dé bẹ́ẹ̀ ni. Ó ní orin Ifá kékeré kan tí mo fẹ́ kọ wọlé, mo sì fẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, kí wàhálà má bàa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni, ká má bàa gbé sùnmọ̀mí wọlé Yorùbá. Wọ́n ní ó dolúwo owó jìjì wówó, ó dolúwo owó jìjì wówó, òkú ajá kì í gbó, òkú àgbò kì í kàn, ó dolúwo owó jìjì wówó. Bó ti rí nù. Gbogbo àwọn tó ní lọ́kàn láti balẹ̀ Yorùbá jẹ́ àbí láti gbé wàhálà ńlá wọlé Yorùbá, alódolúwo owó jìjì wówó, òkú ajá igbó, bẹ́ẹ̀ ni òkú àgbò kì í kàn, ó dèwò òrìṣà. Ẹ yọ̀ǹda ilẹ̀ Yorùbá fún wa, ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dàrú, ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó tò, ẹ jẹ́ kó gba ìdáǹdè. Ẹ̀yin ènìyàn mi, wàhálà wà o, Ọlọ́run ní jẹ́ ká rí kò ṣe déédéé nílẹ̀ Yorùbá. A ti rí ti ọ̀gbẹ̀sẹ̀ tí mo pariwo títí, ṣe rí nǹkan táwọn ọ̀dọ́ dánwò, mo ti fi hàn yín lọ. Nílùú Ọ̀wọ̀ s'Ákúrẹ́, ẹ wo iye ọjọ́ tí mo fi pariwo bẹ̀yẹn, tí nǹkan sì padà ṣẹlẹ̀ ńbẹ̀. Abẹ àwọn alágbára, àwọn lẹ́ẹ̀kan, àwọn tán nẹ́kápá lórí kọ̀ǹdíṣàn tí ń bẹ ńlẹ̀ Yorùbá lónìí, kí wọ́n dìde sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá. Báwọn bàbá wa ti ṣe ààbò, wọ́n mú lọ́kùnkúndùn, wọ́n dẹ̀ mú wọn ò mú kékeré. N tó mú mi wá ṣètò ilé nìí, ó ní information tá a gbọ́ látòkè Ọya. Èní ni Jímọ̀, gbogbo wa sì láàmọ̀, gbogbo tó ti gbókè Ọya rí mọ̀ pé jọ́ Jímọ̀ ni ọjọ́ wàhálà wọn. Ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní Iran lọ́wọ́lọ́wọ́? Wọ́n ń gbìnàyà lọ́wọ́, wọ́n ń pètèpèrò lọ́wọ́
pé níjọ́ Jímọ̀ ilẹ̀ ó pòyì pàápàá jùlọ nílẹ̀ Kánò báwọn ti rínú níjọ́ tí Boko Haram ti ń fi ojú wọn rí ní gbogbo ẹ̀yà ilẹ̀ Haúsá tí bandit ò jẹun gbádùn ìjẹ́ yìí rí Saudi kó kọ́ ọmọ wá ṣé ẹ rí Iran kó kó sọ́jà wá láti wá gba ilẹ̀ Haúsá lẹ̀ lọ́wọ́ àwọn ajogun ìjẹ́ yìí ti rí Kuwait kó dán wò bí Kuwait ṣe lówó tó ṣé ẹ rí Iraq kó pàṣẹ irú rẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn tá à ń bá tò tí wọ́n tó lẹ̀ Yorùbá mọ́ àwọn amọ̀kùnmẹ́kọ ayé àtọ̀run ni wọ́n kò sóore tí Fúlàní ó ṣe lẹ̀ Yorùbá òdodo ọ̀rọ̀ ni mò ń sọ lónìí kò sóore oore wo lọmọ ẹyẹ fẹ́ ṣe fún ìyá rẹ̀ lẹ́yìn kó jẹ yóò tán kó fò lọ kí ìyá rẹ̀ ò mọ̀ rí mọ́ láéláé ní Fúlàní ó ṣèràn Yorùbá lẹ́ni báyìí wọ́n ti gbìnàyà wọ́n ti ní plan láti dàbàrú ilẹ̀ Kánò àwọn tí wọ́n sì tágẹ́tì àwọn àjòjì gbogbo ní tó jẹ́ ẹlẹ́sìn kejì lọ́dọ̀ wọn lọ́hùn. Màá mú fọ́nrán kan wá tẹ́ wò tẹ́ fi mọ bí ìrìn àjò wọn àtètè wọn tí wọ́n ń pa lọ́wọ́ bó ṣe lọ. Torí ẹ̀ mo ṣe ń ké sáwọn èmi ò pé ọba ilẹ̀ Yorùbá mọ́ o torí inú ẹ tó gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá jù àwọn ọba ni wọ́n sì mọ ara wọn. Ní tó ṣẹlẹ̀ l'Ákúrẹ́ àtọ̀wọ̀ ẹ béèrè lọ́wọ́ Déjì of Àkúrẹ́ ẹ sì béèrè lọ́wọ́ Lọ́wọ̀ ilẹ̀ tẹ́ ẹ yọ̀ǹda tó wà lálàfo ẹ̀yin méjèèjì ta lẹni náà tó yọ̀ǹda lẹ̀ fáwọn àjòjì gbogbo tí wọ́n ń gbórí ilẹ̀ yẹn ṣèbàjẹ́ tí ò lè pàṣẹ kí wọ́n fi ilẹ̀ bàbá òun lẹ̀ nínú àwọn ọba méjèèjì ìdí nìyẹn tí mo fi yọ̀ǹda àwọn ọba mo yọ̀ǹda wọn mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà tá a bá wádìí wọn dáadáa ẹlòmíì ò tọ́ sápèrè ibi tí tó wà ó wà náà tí jẹ́ kílẹ̀ Yorùbá rí bó ṣe rí mo sọ́jọ́ kìíní àná mo lágbàlagbà tí ò bá kẹta sọ̀rọ̀ tí ò bá kẹun sọ̀rọ̀ yóò kẹta sáré ṣáà tí wàá máa kẹta sáré báyìí nílẹ̀ Yorùbá ibi tí mò ń bọ̀rọ̀ lọ́nu màá mú fọ́nrán yẹn wá sí yìí ó wọlé wá kẹ́yìn náà ò fi ti ara yín gbọ́ ẹni tí ò bá gbọ́ Haúsá nù yín ó pe Haúsá sí mẹ́lẹ́gbẹ̀ẹ́ pé kó tú fóun ṣùgbọ́n ẹ gbọ́ Yorùbá tí wọ́n kọ́kọ́ fi sọ̀rọ̀ èdè tí wọ́n kọ́kọ́ fi sọ̀rọ̀ lédè òyìnbó kí aláwùsá tó sọ Haúsá rẹ̀ níta aláwùsá yẹn sọ ni pé àwọn ò gbé iná gojú àwọn ará abẹ́ tán wọra wọn ìwọ̀n ò tí dá kankan mọ̀ níjọ́ Jímọ̀ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Iran ẹgbọ́n bó ṣe sọ̀rọ̀. God bless you all, dearly beloved brothers and sisters in Christ. If you are staying in Kano, Sabon Gari, any Christian vicinity, please, I want you to be very careful. So I woke up to a voice note and a video on my phone concerning these people that they are planning an attack. I don't know how true that is, but let's not sweep it under the carpet and let's not take it as though it is a joke. It will not be nice that I did not call your attention to this, especially our Igbo brothers, our Igbo sisters staying in Sabon Gari, those staying in Christian communities. You are doing businesses there. Please be careful. I want you to watch this video and listen to the voice note. I'm also using this opportunity to call on the security agencies in Kano State. Please and please help us, sir. Help us, ma, to look out for our people. Make sure that this demonic plan is not carried out. May the Lord protect our people. May the Lord protect everyone. May the Lord protect each and every one of us in the name of Jesus. Please listen to this video.
ga su suna harkokin su nan muna dab da cin gutsun uwarsu mu ma wallahi Allah duk ga su suna harkokin su ba ruwa ba taba su amma dan gutsun uwar babansu za mu fara cin gindin uwarsu za mu fara kashe su muna yanka su dan gindin uwarsu a yan tsinannu karnuka. Wani lafiya ya gida ya harkoki ya kasuwa. On Friday kaɗan zauna gida saboda za a yi zanga-zanga. To kar wani abu ya faru saboda ko mu ma ba lalle ba ne mu zo kasuwa. So ka samu ka zauna ka gaya wa friends ɗinka dan zauna gida after free haka mutum ya ji gari normal sai ya fita. Ṣé ẹ ti gbọ́n tó sọ? Torí ẹ̀ gbogbo àwọn tó lẹ́bí nílẹ̀ Haúsá ní Kánò ní káàkiri wọ́n ti ń pẹ̀ bí wọn ẹ má lọ jímọ̀ lónìí. Asọfẹ́yìn tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn àjòjì nílẹ̀ Yorùbá ń bí pé ẹ má lọ mọ́ṣáláṣí tágbára yín ò bá ní gbé torí irú Agége tọbẹ́tọbẹ́ tapọ́tapọ́ làwọn wèrè wà kírun bẹ́ẹ̀ lónìí. Ìwọ tó bá mọ̀ pé agbára rẹ ò gbé má lọ bẹ̀. Ní Festac Town ẹ wà very careful. Ní Kara ẹ wà very careful. Ní Mòwe Ìbàfò ẹ wà very careful. Ní kílá ń porúkọ Ọ̀fadà tó fi dé Ògèrè Rẹ́mọ gbogbo ibi tá a sọ ẹ wà very careful. Ní Ṣáṣá ní ìlú Àkúrẹ́ tá a bá ń lọ sọ́nà Ọ̀wọ̀ ẹ wà very careful. Ẹni tó bá rí fọ́nrán yìí kó bá wa pín káàkiri kájíká ọwọ́ àwọn èèyàn ó tẹ̀ kí wọ́n rí wò. Èní ni Jímọ̀ ẹ ṣọ́ ara yín gidi gan. Ẹ má jẹ́ káwọn èèyàn ẹ má jẹ́ káwọn wèrè kí wọ́n dá wàhálà sínú agbádá yín o. Ẹ má dẹ́ ẹ̀mí ara yín lógbodò nítorí pé ẹ fẹ́ lọ kí Jímọ̀ níbì kan tẹ́ ẹ bá kí inú ilé yín kò léèwọ̀. Níta rí la sọ fún yín yẹn inú mi sì dùn pé gbogbo yín náà ti fi ti ara yín gbọ́. Ìròyìn àkọ́kọ́ nù. Ìròyìn kejì wọ́n ń pe ọkùnrin kan ní Oníkìjìpá Shehu Suleiman Faruku. Nínú àsìkò Ramadan yìí kankan ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Olúbàdàn wọ́n wà níbi àpèjẹ tá a sọ yìí. Faruku Oníkìjìpá wá bẹ̀. Ó bá bàbá lórí ìjókòó. Nígbà tí ó wọjú agbo yẹn bàbá yẹn wá dìde fún pé jẹ́ ń pọ́n arákùnrin ilé èèyàn ńlá lòun náà. Normally nílẹ̀ Yorùbá tá a bá rẹni tí Ọlọ́run bá gbógo fún nídìí iṣẹ́ kan a fi hàn pé ìwọ ló ń lo dáúlà lọ́wọ́ bí Yorùbá ti rí nù. Bó ti jẹ́ pé tí bàbá ṣe ó kù díẹ̀ káàtó bàbá Aládọjà ìtẹ́yìn náà ṣe ó kù díẹ̀ káàtó èyí fojú ọlá gbolẹ̀ níwájú àwọn tí ò mọ iye ọlá. Suleiman Faruku ti júwe irú ẹ̀dá tó jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìran Yorùbá jẹ́ ìran kan tí kò nígbàgbọ́ nú ara wọn. Irú ẹ̀ náà ní ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu kò nígbàgbọ́ nú ara rẹ̀, kò nígbàgbọ́. Àìnígbàgbọ́ ní mú yín máa jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ ìyá yín lójú yín tẹ̀ ní lè sọ̀rọ̀. Àìnígbàgbọ́ ní máa mú ní sọ pé tọ́wọ́ ẹni ò bá tẹ̀kù dà àìgbéde kó tó pa bàbá ẹni. Wọn ò pa bàbá rẹ lójú rẹ ni tá bá mú bàbá rẹ tán dú lọ́rùn lójú rẹ ní retí èkù dà tó fi gbèdé kó tó pa bàbá rẹ. Ṣùgbọ́n àìnígbàgbọ́ àìnígboyà tó ń tó ṣe bàbá Ládọjà ni. Ta ni Suleiman Faruku? Ta ni Suleiman Faruku nínú ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá? Nígbà tí Ìbàdàn ń dá kelúkelú ta ni bàbá ńlá Suleiman Faruku? Bàbá Ládọjà ń tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó
ó kù díẹ̀ káàtó láti dìde fọ́mọ ẹrú, ó kù díẹ̀ káàtó. Mo mọ̀ pé níbi tẹ́yìn náà jókòó sí ọkàn yín ó máa sọ fún mi pé ọkùnrin yìí àṣé ò yẹ. Mo mọ̀ pé yóò máa dùn yín toró padà fi yín ṣe wáàsí pé bàbá yẹn ó dìde fún mi, ó dìde ọba Ìbàdàn, ó wá dìde fún mi. Tábà ọba tí ń bẹ nílùú Ìbàdàn kì í sọba kékeré, ọba tó jagun lẹ̀ Yorùbá tó ṣẹ́gun ni, ọba tó gba Yorùbá lọ́wọ́ wàhálà àjọgùn obì Fúlàní, kì í sọba kékeré lọ́ba Ìbàdàn. Èyí lẹ̀ ń fojú kéré àpèrè yẹn, àpèrè kékeré kọ́. Wọ́n àbá fún Olúbàdàn ládé lánàá. Olúbàdàn ń ṣe ọba kékeré ńlẹ̀ Yorùbá, ọba tó nítàn lórí ni, àpèrè tí ìtàn bẹ lórí rẹ̀ ni. Kápítà lẹ̀ olúùlú lẹ̀ Yorùbá, kápítà lẹ̀ Yorùbá òní wọ́n tàǹpà yẹn. Suleiman Farouk wá sẹnu jágajàga, ọba bàbá yẹn wá dìde fún mi, odidi ọba. Bàbá ẹbí yín kọ́, ẹni tó fún àgàtú lọ́tí mu ló kọ́ sí irú òyìnbó tágàtú ń sọ. Ẹbí yín kọ́. Àtúnwáṣe lọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá. A ti sọ fún gbogbo èèyàn ọba lénìí kí gbogbo èèyàn lọ kọ́lẹ̀. Suleiman Farouk yìí sẹ́ni tẹ́ ẹ̀ máa dìde fún o, kò yẹ. Èèyàn pera rẹ̀ ní Gàmbàrí, a dẹ̀ jẹ́ kí gbogbo èèyàn ọba yìí mọ̀ pé Gàmbàrí ló bí Suleiman Farouk. Ìyá ńlá rẹ̀ ló wá láti ilẹ̀ Ìjẹ̀ṣà, Nánkì ní Ìjẹ̀ṣà, ṣùgbọ́n òun gangan bàbá ńlá rẹ̀ Gàmbàrí ni. Táwa ni Gàmbàrí? Nígbà tí ìtàn Yorùbá ń bẹ, Gàmbàrí ẹrú ni wọ́n jẹ́ fúnra Yorùbá. Ẹ̀yin wá ń dìde fọ́mọ ẹrú lásán ni wọ́n fi yín yan gàn káàkiri. Àwọn tí wọ́n lòdòdó ọ̀rọ̀ náà ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n rí sọ̀rọ̀ yẹn, ẹ gbọ́ nǹkan tí Jack Mali sọ lórí tó ṣẹlẹ̀ yẹn, ẹ gbọ́ tó sọ. Tó sọ gbólóhùn kan sà. Náà mo fi Jack Mali. Ẹ̀rọ ló tó dé. Ankọ ni mo ti fẹ́ béèrè yìí. Náà. Èèyàn yín kan ní àti UK, àwọn ló sẹ́ndì béèrè yẹn. Ìyẹn wà kan ní UK. Bẹ́ẹ̀ni. Náà. Bọ̀ nígbà tá a wá ṣe tẹ̀síìrì láti jó ní. Ok. Màá rò pé kí n sọ bí òde àbá Faiz. Ó jẹ́ àǹfààní. Faiz, ok. Náà. Ẹni yẹn náà sẹ́ndì question sí mi báyìí. Ó ní ìjótọ́ kí ọba ìlú dìde fún àfà lóde. Ọba àlú ó dìde fáfá lóde. Ok, fáfá ń bọ̀ wá, ọba wa ń jòkó, ọba wa ń dìde láti wẹ́kọ̀ wa, ok. Tàbí kí àfà dìde tí ọba bá ń bọ̀. Ok. Láti kí ọba. Wọ́n ní ojú wo ni Islam rí wo ayọ́kùnrin lọ. Ọ̀rọ̀ ńlá mà lélẹ̀ yìí o. Òde ńlá làwà torí òde Faiz òde ńlá náà ni. Kakọ yanjú èyí wọn náà bí. Ṣé ẹ rí àwọn nǹkan kan bẹ tó dàpọ̀ nílẹ̀ Yorùbá? Àkọ́kọ́ ń bẹ ni pé kí ọba àlú kọ́ wá ń jòkólẹ̀, kí àáfàá ńlá ó máa bọ̀ wá, kọ́ máa wá dìde láti wẹ́lkọ̀mù àáfàá, kì í ṣe wájìbí. Ọ̀ràn yẹn kọ́ ni kí ọba ó dìde fáfáà tí máa ń bọ̀ wá. Kò pa dandan bẹ́ẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá yìí wọ́n pàtàkì adé yẹn, wọ́n sì pàtàkì ipò ìjọba ni wọ́n yìí fẹ́ fi dìde fún ẹnìkan. Báàfáà bá ń bọ̀ wá bó ṣe lè wò káàfáà àwọn tó ti bá ń bọ̀, tó bá jòkó tí ọba dìde, àáfáà àwọn ọ̀gbọ́dọ̀ sí wàásù bú ọba kò gbọ́dọ̀ challenge ẹ̀, tó bá challenge ọ̀kan nínú ọlá Ọlọ́run. Allahu Akbar. Ọ̀gbọ́n. Hayyakumullah. Àmọ́ tí ọba bá wíìsì fúnra ẹ̀ láti wí pé mo fẹ́ dìde láti kí àáfàá yìí kí n sàpẹ́lẹ̀ ẹ̀, ọ̀dà púpọ̀. Torí pé ojú méjì báwọn. Bọ́ba ọba dìde káàfọ́ ọmọ wọlé ẹ̀bọ̀ jẹ́jẹ́ gbogbo àwọn tó bá dìde wọ́n pọn alẹ́ kọ́ fara mọ́. Ọ̀gbọ́dọ̀ rú lẹ́mìí wípé kí ọ dìde ọba ló dìde fún ọ. Ọba irú wẹ́lẹ́mìí ẹ̀ ọwọ́ ààyè kan nù ná tọwọ́. Àfa ńlá kan ògùdọ̀ máa retí nínú ọkà rẹ̀ wípé kí ọba ìlú tí ń bẹ lóde tóun lọ máa wá sàpálẹ̀ wọn àbí kò dìde fún wọn. Níjọ́ tí àfa náà fẹ́lẹ́ máa rò bẹ́ẹ̀ àbí kó yá máa wáyé rẹ̀ sínú ná. Pẹ̀lú àdìsí tó wá lórí ẹ̀. Pẹ̀lú àdìsí àtàkùn Muhammad rí lórí ẹ̀. Ọ̀kan nù.
ọ̀kan ló ní. ọba àlú lè wá dìde fáfá tó bá wù ú lọ́kàn ara rẹ̀ àmọ́ tí ọba bá dìde fáfá káàfá ọmọ rò wípé òun ló dìde fún tó bá tó rò wípé ẹ rí bí ọba ti dìde fún wa torí pé ọba mọ̀ wípé àfà ni bàbá ọba kẹ́lìmọ̀ àfà ń bàbá ọba òun kẹ́lìmọ̀ àkátà òun ni lẹ́nu àwa èèyàn ká máa dárú àṣà bẹ́ẹ̀ àfà yìí ṣe bàbá ọba kí àwa àfà àyè ṣe bàbá àwọn ọba ọgbọ́ àwa àfà yìí ṣe bàbá ọba ìtumọ̀ àfà ń bàbá ọba ó ti tú rí Ìlọrin nìkan ni wọ́n ti lo kẹ́lìmọ̀ àfà ní bàbá ọba Ìlọrin nìkan lónìí Ìlọrin àwọn sì ní pé Sheikh Alimi tọ́jà àfà ọjọba ọmọ Sheikh Alimi Abdulsalam ọba àkọ́kọ́ òun lọ́jọba ni wọ́n fi ń dásà wípé Sheikh Alimi àfà ńlá bàbá ọba ìtumọ̀ rẹ̀ tábàlà àfà ń bàbá ọba kì í jẹ́ pé àwọn àfà ní bàbá àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá àwa kọ́ ń bàbá wọn tọ́ra àfà ó ṣe kábíyèsí fọ́ba ni ọba jẹ́lẹ̀ Yorùbá wájúwájú àbí kó ṣe kábíyèsí o báwájú òun bàbá rẹ̀ sí ó ṣe kábíyèsí fún mi tó ọba lérí gbogbo nǹkan ọba ba lérí ilẹ̀ ọba ba lérí ìlú ọba ba lérí oṣù ọba lérí àjẹ́ ọba lérí aláàfáà torí gbogbo àfáà àti bẹ́ẹ̀ lu ọba lónìí ilẹ̀ ìlú ẹ̀ lọ́wà ìlú ẹ̀ lóṣù wà ìlú ẹ̀ làwọn aláàfáà wà ìlú ẹ̀ mọ́sálásí wà ọba lérí mọ́sálásí ìmáàmù ìlú ò gbọ́dọ̀ bá ọba àlújà ọba bá ọba àlújà ó ti ta kóńtóké ìmáàmù ìlú àwọn àtọ́gbọ̀n ọgbọ̀n fọwọ́ ọrùn léra wọn ó fọyín lé ọba léra wọn torí mọ́sálásí wọn mọ́mú ti ń kírun mọ́sálásí àwọn bàbá rẹ̀ ni ọba gidi mímbà rí àwọn bàbá rẹ̀ ó tún máa wá sọ̀rọ̀ sí ọba àìlẹ́kọ̀ọ́ nù fún irú ìmáàmù tí máa ń ṣe bẹ́ẹ̀. ìmáàmù tí ń kú ọba àìlẹ́kọ̀ọ́ ni fúrú ìmáàmù bẹ́ẹ̀. kò ní ádàbù Islam ni. kò ní ẹ̀kọ́ ìsìlámù gan. èyí wọn jẹ kan. bí ọba bá wá dìde fáfá tọ́ ọba ń bọ̀ wá ọba wá dìde fún rẹ̀ ọmọ dá púpọ̀ o. ó dá púpọ̀ àmọ́ kí lọ bá dìde fún kì í sáfà àti ń bọ̀ gẹ́gẹ́ bí zak. ó dìde fún Islam ó dìde fún Al-Qur'ani tí ń bẹ lára àfà ni kò dìde fún àfà tá àfà bá ti wá rò pé òun lọ bá dìde fún tí ó rò pé Islam ló dìde fún lára àwọn tí ó sì rò pé Al-Qur'ani ló dìde fún lára àwọn àfà àwọn òròjọ yìí wọn lọ́dọ̀ Ọlọ́run wájú òun àti àmà níbẹ̀ nù nǹkan tí ó ṣirò rẹ̀. àfà tí ọba dìde fún tí ò wá rò wípé Islam ni ọba náà dìde fún lára àwọn àbí Al-Qur'ani ń sàmọ́lẹ̀ lára àwọn àfà àti òròjọ tó bá dìde àlùkìyámà. kí ọba ó dìde bá àfà kìí sọ̀rọ̀ àyàn ọgbọ́n wọ́n dìde bá àfà torí kò sí nínú àṣà abalẹ̀ Yorùbá láti dìde fún ẹnìkan àmẹ́ni yòówù tó bá jẹ́ àfà tọ́lọ̀ ń bá nípa bó dìde fún tọ́jọ́ bá mùsùlùmí àbí kẹ́yẹ sọ bá mùsùlùmí náà tọ́wá dìde bá àfà kí ló ń tọ́ kí lọ́ba àwọn ṣe ọ̀tẹ̀lé àyà kan ti ń pé wa man yu'azzimu sha'ira Allahi fa innaha min taqwal qulub wa man yu'azzimu sha'ira Allahi àbí fa innaha min taqwal qulub. wa man yu'azzim sha'ira Allahi fa innaha min taqwal qulub. wa man yu'azzimu sha'ira Allahi ẹni ó bá lè gbé òfin Ọlọ́run Islam tó bá lè gbé Islam tóbi lára àfà tó jẹ́ mùsùlùmí lára ẹni Ọlọ́run tí ń jà àfà fa innaha min taqwal qulub. ẹ wá máa tún máa bí ọba àwọn ti níbẹ̀rù Ọlọ́run sí ni ọba kọba wọn fún àfà lé ó dìde fún tí bá ń bọ̀ ọ̀tà burú bẹ̀ káàfà náà ó dìde fún ọba tí ń bọ̀ kọ́dà bọ́jẹ́ kéde ni ló dìde fún torí ó dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ pírẹsidẹ́ntì tí bá ń bọ̀ wá yóò dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ gọ́vùnà tí bá ń bọ̀ wá kọ́dà bọ́jẹ́ aláwo ló bá jẹ́ pírẹsidẹ́ntì àti gọ́vùnà àfà ó dìde fún so ẹ̀kìtìráàmù yẹn ọgbọ̀dọ̀ fún ọba ọgbọ̀dọ̀ fún gọ́vùnà ọgbọ̀dọ̀ fún gbogbo ẹ̀ àwọn náà gbọ́dọ̀ fún àfà ọgbọ̀dọ̀ expect kún wọn máa bọ̀ wá bí gọ́vùnà dìde fún ọgbọ̀dọ̀ máa expect kún wọn máa bọ̀ wá tí pírẹsidẹ́ntì ó dìde fún ọgbọ̀dọ̀ expect kún wọn máa bọ̀ wá kí ọba àlú ó dìde fún bọ́lọ̀ ń bá ní ọkọ̀ sójijì bẹ́ẹ̀ kọ́ba lójijì bí ọba sí pírẹsidẹ́ntì ẹ̀ kọ́ sọ wípé kéde ń tẹ́ ẹ ṣe fún wa yìí àdìsáàbù kẹ́ ẹ ṣe bẹ̀ fún wa torí pé ipò tẹ́ wa kẹ́ ẹ ṣe kó kẹ́ ẹ má dìde fún yẹn àmọ́ ẹ̀dẹ́ bá Al-Qur'ani ẹ̀dẹ́ mú Ìsìlámù lára wa àwa kẹ́ ẹ̀dẹ́ fún Ọlọ́run ànábì àti Al-Qur'ani kọ́ dákẹ́ inú padà sọ́dọ̀ Ọlọ́run àtànábì bí ọba ti lè dágbára tó bá gbà amára fóun ló dìde fún ọgbọ aṣọ yìí ó padà bọ́ lọ́rùn rẹ̀ kó tó kù láyé. àfà tí ó bá gbà amára wípé ọba ṣe àpálẹ̀ òun kò wá sọ wípé ó ṣàpálẹ̀ Ọlọ́run ó ṣàpálẹ̀ ànábì àbí Kùránì àbí Ìsìlámù lára ẹ̀ irú àfà bẹ́ẹ̀ aṣọ yìí rẹ̀ yóò padà fàya kó tó kù láyé. kó tó kúrò láyé. ànábì tọ́jọ́ ga wa ànábì ni man sarra wọn yatamazzala Allahu rijalu an yatamazzala lahu rijalu qiyaman ànábì ni gbogbo ẹni yóò wù tí ń bá ń bọ̀ wóde tí wọ́n ń dùn ma táwọn yẹn ń dìde fún tí wọ́n ń dùn ma pé ọ̀yà fún òde fún wa náà ni lọ́rọ̀ àjùmọ̀ wọn lọ wọn gbọ́dọ̀ má dìde fún wa ànábì ní falẹ̀ yatabawwa maq'adahu minan nar wọ́n tọ̀ wọn lọ lè wá po títí èjò kún nuna ànábì ò fara ma báwọn sàbí bá dìde tí bá ń bọ̀ wá táwọn sàhábà bá dìde ànábì ò ní ẹjòkó ẹni fún ọgbọ́dọ̀ dìde fún mi ànábì kì í gbà káwọn sàábì ó dìde fún mi àmọ́ lónìí àwọn àfà
bí bá àfa kan máa ń bọ̀ tí gbogbo àwọn àfa bá dìde tá àfa kan bá wá lágídí yòókó àkọlọ́ ń ṣe àwọn àfa kan ní lágídí pé èyí ní dìde fún yóò ti rò láti lé kalẹ̀ pé àpà lóde èmi ní kọ̀ọ̀kan níbẹ̀ èyí máa ń mọ̀ tí bá ń bọ̀ ní dìde fún ọ̀gbọ́ ó wá plan ẹ̀mí àfa àtọ̀ wọn ń bọ̀ wá pẹ̀lú jàlálà rẹ̀ gbogbo yẹn wá dìde òun nìkan ló jòkó tá àfa àtọ̀ wọn bá gba máìkì yóò wá na ẹni tó jòkó ní kòkókò ọmọ pẹ́ni tí wọ́n náà ń kòkókò òun lọ́gbà ọlẹ̀ wọn bí ọlọ́run àwọn tó dìde wọn àwọn ni wọ́n há iná fún ọ ẹni ó jòkó òun lọ́gbà ọlẹ̀ lọ́rọ̀ ànábì ní ẹni tí bá ń wù káwọn yóò dìde fún un ọwọ́ iná tí ọwọ́ àbí tí èjòkó nu náà òun sì wáá jòkó kò dìde bóyá nítorí rẹ nìkan tí òun dé lọ́rùn fi yọkùn náà kú lọ́rùn rẹ̀ gbogbo tá à ń wá kí láwọn yìí àwọn yìí tí ò ní mú ara àná ọlọ́run lọ́pọ̀ ẹlòmí àbá mi ka kí èèyàn pọn lé ọkà àkókò bọ̀ èmi ọ̀gá kú èèyàn bá àwọn bàbá fi gbogbo yóò jòkó èèyàn bá dé jòkó lẹ́yìn àga kọ̀ọ̀kan mi kódà kẹ́ yíwọ àga fún wájú kẹ́ gbé sẹ́yìn alẹ́ alhamdu ọmọ ìwọ̀n ìwọ̀n ọ̀kẹ́ mi èmi eré tí yìí lọ́dọ̀ ẹ̀ nìkan walillahi al-izzatu jami'a ọlọ́run nìkan lọ́ba tó ní yìí ìwọ àbá ẹkún mi ká máa retí yìí. ẹ kúrò níbi ká máa retí lọ́dọ̀ olówó kan. àmọ́ ká dìde ànábì dìde rí. Jaqmal Ìlọrin ní ṣẹ̀ṣẹ̀ wọ́n analyse ipò ọba ipò ọba ńlẹ̀ Yorùbá ipò òrìṣà ni ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ ní tẹ̀lé òrìṣà nílẹ̀ Yorùbá ẹ yọ̀ǹda àpèrè ilẹ̀ Yorùbá kì í ṣe orí àpèrè kìrìsìtẹ́nì o kì í ṣe ti mùsùlùmí gbogbo owó tó ọba ti jẹ́wọ́ má dórí àpèrè ilẹ̀ Yorùbá o ẹ̀yin lẹ ń bójú ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin lẹ ń fún wa léèwọ̀ jẹ lẹ ń jẹ́ kí ojú wa ó mọ rí rédèrèdè. ẹ wàá mọ̀ sọ fún wa pé ìtọ́wọ́ ẹni Yorùbá tó kú dà èèyàn níbẹ̀rẹ̀ kó pa bàbá rẹ̀ wọn ò dú bàbá rẹ̀ lójú rẹ̀ ni tá bá dú bàbá rẹ̀ lójú rẹ̀ ọ̀ béèrè kú tó pa ní kíákíá. bàbá n tẹ́ ẹ ṣe fún Farouk yẹn ẹ̀yin lẹ kọ́ṣẹ́ o ẹ̀yin lẹ fún àgàtú lọ tí mu o tí fi ń ṣèbú ẹ̀yin lẹ fún lọ tí mu o ìyẹn lọ lórí ọ̀rọ̀ NEPA bàbá Bọ́lá Ahmed Tinubu a ti bá yín sòdodo ọ̀rọ̀ gbogbo gbà ọ̀rọ̀ náà nínú tó bàjọba yín jẹ́ láyé àti lọ́run ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ náà yẹn ó tàbùkù bá àpèrè ìjọba yín nítorí pé níbi táwọn èèyàn ti rí yí bí ó purọ́ láyé ni ọ̀rọ̀ náà tẹ́ ẹ ṣàdéhùn tẹ́ ẹ dẹ̀ mọ́ṣẹ́ ẹni tẹ́ ẹ bá fi lè tan náà yẹn láàrin ọdún mẹ́rin wípé káwọn èèyàn mọ́ dìbò fún tẹ́ bá padà wá lọ́dún kẹrin pé dìbò fún ọdún mẹ́jọ míì pé káwọn èèyàn mọ́ dìbò fún yín táwọn èèyàn bá tẹ̀ lọ́rọ̀ yín kàmpé yín ó yẹ ká ta yín ní rọ́bà lórí òkè ni tẹ́ bá ti gun podium báyìí káwọn èèyàn dẹ̀ máa rọjò okò àti pè fún yín ẹ sọ odidi ìlú ẹ sì sọ wọ́n sínú òkùnkùn Buhari ò dáa amukun mẹ́kọ̀ọ́ ni Buhari NEPA bíìlì ní Buhari fi rúlu Nàìjíríà kò ní sàtífíkẹ́ẹ̀tì ṣùgbọ́n láyé Buhari náà Nàìjíríà ò rí báyìí ẹ lọ béèrè sọ́bsidì tẹ́ yọ lórí owó ná tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀lẹ́sán mọ́ tẹ́ẹ̀kọ́ fún àwọn Dàpọ̀ Abíọ́dún ṣe bọ́ọ̀ ni wọn ò fi ṣe kankan yìí ṣe bọ́ọ̀ ni wọn ò fi ṣe kankan yìí. iná wa dà lẹ́nìí a pè yí pé ọkùnrin ará Ìbàdàn ẹjẹ́ ọlọ́mọ àjàmàlà àti gbẹ̀gìrì rẹ̀ ń bàdàn pé kò mọ̀ ń dògbà ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ ni làákàyè Adélabú lè mọ̀wé gbà tó wà skul ṣùgbọ́n sọ ní làákàyè téèyàn fi tòlú a sọ fún yín nígbà yẹn ẹ gbọ́ iṣẹ́ tádélábù wá ṣe lódìdí ọdún mẹ́rin yín ọ̀ǹda ó ló ba ìjọba yín jẹ́ ẹ kàn ń yọ àwọn tẹ̀ ń yọ ẹgbẹ́ tó kù gan dáa ju Adélabú lọ ẹ sọ tádélábù ṣe lọ́dún mẹ́rin ju pé ó fowó kún owó náà àwọn èèyàn sì kọ̀ láti sanwó náà yẹn ẹ wá bèrè lọ́wọ́ rẹ̀ pé mo wádìí náà wà ó ní kí wọ́n pé mítà fún àwọn ilé kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ ìmẹ́ta ń dà ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn bàbá tó bá jẹ́ pé olódodo ni yín tẹ́ ẹ ní òdodo
bàbá Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé lóòótọ́ òdodo ń bẹ lẹ́nu yín tẹ́ fẹ́ bọ́rọ̀ Nàìjíríà sọ òdodo ní gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ̀ ń gbìyànjú àti jẹ́ kó lè dáa ni mo fẹ́ kẹ́ bọ́ ta gbangba kẹ́ sọ fáwọn èèyàn wípé iná yín mo ti yọ̀ǹda 3 fún yín o ẹ lọ bá NEPA ẹ sọ jáde báyìí mo mọ̀ pé ẹ̀ ní jáde irú ẹ̀ láéláé torí tí a bá dọ́dọ̀ NEPA ó máa sọ fún wa pé níbo ni federal government ti sọ bẹ́ẹ̀ páwọn kó 3 fáwọn mo sọ ó ṣẹlẹ̀ láì gbà tí ẹ̀ hàn náà sí náà pé àti ní káwọn oúnjẹ máa wọlé lọ́fẹ̀ẹ́ tí kọ́sítọ́ọ̀mù ń lé àwọn èèyàn àlépa lójú ọ̀nà ìgbà làwọn èèyàn ti ń kè sọ́rọ̀ yín gbogbo promise and fail láyé tẹ́yẹ̀ bá wá promise and fail tí ò rí rí ọ̀dọ̀ yín ni kí wọ́n wá promise and fail bàbá Bọ́lá Ahmed Tinubu mo ti ní ìní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yín mọ́ ṣùgbọ́n promise and fail ẹ̀yin lẹ ní ẹ̀yin gángan lọ ọ̀tá àwọn èèyàn ọ̀tá àlẹ́ síwájú Nàìjíríà yẹn ni tẹ̀ promise tí sì fail lójú ẹ̀mí yín tẹ́yìn náà dẹ́rìn rí báyìí ẹ̀ promise àwọn èèyàn sì fail torí ẹ̀ mọ́ sọ fáwọn èèyàn mọ́ ń já àwọn èèyàn kò sí nǹkan tá pè ní economy pé à ń restructure economy paper work economy ní gbogbo yín máa ń gbìyànjú Nàìjíríà kò yíìd rí ẹ̀sọ́ bí tó ti yíìd sáyé àwọn ọmọ Nàìjíríà ti yí padà lọ́dún 4 tẹ́ kọ́kọ́ sí tẹ́ fi ń retí ibòmíì iná lásán ẹ̀rí tàn láyé Buhari nǹkan wà láyé Buhari kò sówó láyé Buhari bẹ́ẹ̀ ṣe ń yáwó lónìí Buhari náà ń yá nígbà náà láyé Buhari ṣùgbọ́n iná wà bí Boko Haram ṣe tàbá máwọn èèyàn náà ní tàbá láyé Buhari ṣùgbọ́n iná ń bẹ èyí tí yín tẹ́ wá fi kún títí yín nígbà tí ò síná kò sómi kò sálàáfíà kò sí ìrọ̀rùn kò sí kankan èyí tó mú iná yọkù lọ́wọ́ mẹ̀kúnnù the only thing táwọn èèyàn ń gbádùn gbà yẹn tó yọkù lọ́wọ́ wọn iná dà bàbá Bọ́lá Ahmed Tinubu iná Nàìjíríà dà eléyìí tí Buhari fi ilẹ̀ níbo lẹ́ẹ̀kú sí. torí ẹ̀ mo fi sọ fún yín pé tá a bá sọ pé èèyàn ò lódodo tá a bá ti mú mi ní méjì Nàìjíríà wọn ò mẹ́yìn náà torí pé promise and fail ní gbogbo tẹ́ ṣe pátá economy ó dáa ẹ má worry I will slow down the purchasing power ẹ kàn ní àwọn èèyàn lára lásán ẹni lára lásán ni ọdún 4 mi tẹ́ fẹ́ ṣe àwọn yẹn ti focus ẹ̀ wọ́n ní ò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ deliver Yorùbá ló ń sọ torí Yorùbá mọ̀ òdodo àwa nìkan nìran tí ó gọ Nàìjíríà a mọ̀ pàtí kú olóore tó fẹ́ san wá a sì mọ̀ pé bí òní tó fẹ́ fi san Nàìjíríà ṣùgbọ́n èyí tá a gbẹ́kẹ̀lé wọn lẹ́nu agbójú okòólé ò jẹ́ ní agbá tẹ́ ẹ bá gbọ́ Yorùbá tí mo sọ ó yẹ kẹ́ dọwọ́ bojú ni ẹ wá mú Nàìjíríà wá ti bọ́ inú àrọ̀fọ̀ èyí wá ń tẹ̀ gbàsù ẹ wá lẹ́nu ká mọ́ retí yín ní ọdún 4 míì à ń retí yín ó tara àmọ́ agbára lẹ́ẹ̀ fi wọ̀bẹ̀ tẹ́ bá fagbára wọ̀bẹ̀ nígbà náà lọ́wọ́ ẹni tó bá lẹ́rù tí ó kó Nàìjíríà yóò kó lọ Kótónú tẹ́ fi parí ọdún 4 míì torí àmọ̀ pé kò lè ṣe sórí àsọtẹ́lẹ̀ ní kẹ́fíbọ̀dé lọ dìímú èyí tẹ́ ẹ̀rí náà tàn lọ́dún 4 tí bórí podium lè ti sọ pé tí n bá try lọ́dún 4 tí náà yóò bá ìtàn ẹ mọ́ dìbò fún mi tí n bá padà wá ṣe náà wá tàn ṣé ẹ̀ wá máa padà wá báyìí ẹ gbọ́ nǹkan táwọn ará Òṣogbo lọ fà ní IBDC ọ́fíìsì kẹgbẹ́ ìpàdé odidi community wọn làwọn ò fẹ́ odidi Òṣogbo wọn làwọn ò fẹ́ iná mọ́ nígbà tí ló sì kó nǹkan jí orí ilẹ̀ Òṣogbo ló dé sí gbogbo wa láàmà ní the whole of South West nígbà tí náà kúrò nǹkan jí Òṣogbo ló láǹdì sí ẹgbẹ́ adúrú lè tẹ́ gbà lóṣogbo lọ́wọ́ wọn táwọn olórí burúkú aṣáájú àwọn aṣáájú Nàìjíríà tí wọ́n lo ilẹ̀ Òṣogbo wọ́n lò lòkulò kí ni ìwúlò kí ni rọ́bọ̀tì tẹ́ kó kalẹ̀ tí ò ní túmọ̀ lónìí kí ni ìwúlò rẹ̀ ẹ sọ wúlò gbogbo kí nìyẹn kò ní wúlò ẹ kẹ kó irin kalẹ̀ lásán ẹ kẹ fi gbálẹ̀ lọ kò sí ná it doesn't make sense kéèyàn jẹ́ aṣáájú nìkan kó mọ̀ ní impact positive impact lórí àwọn èèyàn yẹn ẹ̀dẹ̀ ní ká máa retí kí wọ́n là ń retí kí lóore tí ẹyẹ ṣe fún ìyá rẹ̀ lẹ́yìn pé ó jẹun tán ó sì padà fò lọ ìyá ọ̀rọ̀ mọ́mọ́ ó ní tá à ń rí ó ní nǹkan tá à ń rí ṣùgbọ́n àwọn èèyàn ò ní sòdodo àwọn èèyàn wa ara wọn kò dodo ọ̀rọ̀ àwa ń rí lẹ́nìí tó bá wù yín bàbá ẹ bóde
kẹ́ ẹ bá àwọn IBDC sọ̀rọ̀ bẹ́ẹ̀ gba certificate wọn ni bẹ́ẹ̀ lé wọn kó Ìbàdàn ni kẹgbẹ́ kíkẹjà wa máa control Ìbàdàn Ìkẹjà electric ó sì fẹ́ sàn Ìkẹjà electric ẹ wo iná náà mú déwu solar mò ń lò bóde ṣe wá iná yẹn tó ti lọ padà instantly tán mo dé sí ló tó ti lọ IBDC nu níbi táyé wọn ká dénú bí ìbọn iná ti lọ iná tó dé ṣe tẹ ẹgbọ́n tó dé ó ti lọ níbi tí wọ́n ya olórí burúkú dé wọ́n lè má mọ̀ọ́dé máa títí di ọ̀túnla sáwọn táwọn máa dóde ní táwọn sọ pé ìjọba Nàìjíríà ó dáńjọ́ kan sáwọn táwọn máa dóde fún pé Nàìjíríà ó dáńjọ́ kan àfikọ́ ló ṣàánú wa ẹ̀yin ọmọ Yorùbá tó wà ń Kánò ẹ lọ farapa màá fi fídíò àwọn ìpàdé Òṣogbo màá fi hàn yín. ti dá lóṣogbo wọn bàjẹ́ láti bẹ̀rẹ̀ lókun ìgbésí ayé wọn bàjẹ́. ntẹ́mi náà ntí mo fún wọn lánàá náà nìyẹn ntí mo fún wọn lánàá nìyẹn. wọ́n mi tì ọ̀nà tí fẹ́ sọ̀rọ̀ bàbá fẹ́ sọ̀rọ̀. mo kí ẹ dákun àwọn wọ́n ti ń sọ̀rọ̀ technical gbogbo wa la mọ̀ nípa technical issue tó surround the distribution and the generation distribution and all. níbi tèmi ń gbé ní Florida Power and Light, you know the name. mo máa ń sọ fún àwọn BM ní ọ́fíìsì yìí bọ́n ti ń ṣe lọ́hùn ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ níhìn ṣùgbọ́n tẹ́ ń sọ technical gbogbo ẹ̀ boil down to business. ohun tẹ́ ń ṣe ni pé ẹ̀ ń gba 4 megawatt tàbí megawatt. This is an additional 4 but ẹ̀ distribute 4 megawatt. torí pé tẹ́ ẹ bá distribute lẹ́ sanwó fún ìjọba tẹ́ ẹ sọ pé owó lọ lẹ́ẹ̀kan. tẹ́ ẹ bá distribute lẹ́ sanwó. tẹ́ ẹ bá distribute gbogbo tẹ́ ń gbà. àwọn aráàlú inú wọn rẹ́dì láti sanwó. tẹ́ bá ní 100 kìíní kan per kilowatt. owó epo ń lọ sókè ó máa di 1000 lé ní àbọ̀là àwọn èèyàn rà á wọ́n á complain ṣùgbọ́n wọ́n rà á. so ẹ má sọ pé nìkan ò lè sanwó band A lẹ́fi fún wọn ní band C ńgbà fún wọn ní band C lánàá wọ́n tanná ní 12 minutes after 3 o'clock lọ́sàn-án ńgbà tó di 12 minutes after 6 o'clock wọ́n dẹ̀ pa till now no light. àkàtì ìyẹn tẹ́ ẹ bá ti di bí ẹ̀ ń san ara ẹ̀ ìjọba àbíyẹ̀ ló fún yín. so ẹ distribute iná aráàlú lè sanwó aráàlú fẹ́ sanwó wọ́n fẹ́ kí wọ́n níná ni kó tó di ìjọ àsìkò yìí èmi ò bá fẹ́ ká sọ di òṣèlú kankan ṣùgbọ́n àwọn army wà lọ́dọ̀ ní òkè baálẹ̀ àwọn air force wà lókè baálẹ̀ táyà bá fún wọn níná gbogbo equipment tán need láti train àwọn ò ní rí lò tán bá ń lo diesel generator owó tí wọ́n máa lò á pọ̀ nígbà tí wọ́n bá lè train àwọn recruit ọ̀rọ̀ yìí wá boil down to national security. ohun tẹ́yìn tó ń ṣẹlẹ̀ ń bí yìí ó ń jeopardize security gbogbo Nàìjíríà òun la fi ń tẹnu mọ́ pé ẹ dákun ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ ẹ fún wa ná bó tẹ́ bá sọ pé bá ń sí 12 hours ẹ wá fún wa 3 hours lánàá kò tí ì sí kankan lénìí ó lè má sí tó tún fi máa di ọjọ́ Monday so ẹ distribute dáadáa rárá ni. òun ló jẹ́ kí aráàlú máa bínú òun ló jẹ́ kí aráàlú wá dìde báyìí mo sọ lánàá pé aráàlú tired and a tired people become a volatile people ẹ ti wá gbọ́ láàárọ̀ yìí things are becoming volatile ẹ láti take action immediately ẹ sọ fún wọn nìbàdàn èmi ti bá wọn dé ìbàdàn rí o mo ti bá wọn dé NERC headquarters board meeting nìbàdàn and we are ready to go back there and if we have to go to NERC in Abuja this town or this community is ready to do it. Yes. So you have to take action and take action now before things become volatile. Thank you, sir. Baba. Ẹjọ́. United Community. Ìbàjẹ́ progress. Ọ̀gá wa gbogbo. Ṣé rí gbogbo ìjókòó àjókòó yìí? A fi ń pọn ilé ni o. Àwọn ìyàwó ló ní ìgbésí tí wọ́n jẹ́.
òun cooperative tẹ̀ lọ́jà tẹ́jọ́ bàjẹ́ sẹ́ẹ̀bà sani sáré ọjọ́ méje tá a fẹ́ rùn kò ní kó ọjọ́ méje mọ́ o orúkọ mi ni ọmọ ọba Jimoh Oyèkọ́lá. bàbá kò ní bàjẹ́ kábíyèsí. ọba àlù ọba yín ṣèpàdé ọba àlù bá yín ṣèpàdé tún bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ní rí ẹ má mọ ọba àlù ṣeré ní kápítà nílùú Òṣogbo àtàwọjà tó yẹ pé bàtí náà kò ní kájíra ibi ìlọsọkalẹ̀ sí ẹ wo yé lẹ wá tẹ ìgbà náà o kí ni jáde fún wa ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ pa wá tọmọtọmọ ni owó sukùl tó yẹ kárí san fáwọn ọmọ sukùl àdúgbò owó sukùl san fáwọn ọmọ nítorí pé àdìjẹ gbèsè lórí ìdáǹṣe ọrọ̀ ajé ti bàjẹ́ so ẹ dákun èyí tá a wá ṣe lónìí àfihàn náà yín ni o kò yẹ ká wá pàdé lónìí sáfẹ́ mọ́ sọ́fẹ́ yín. ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní Kánò ẹ lọ faraseko ẹ má sọ pé mùsùlùmí ni mí mo fẹ́ lọ kí Jímọ̀ ìwọ tó bá wọn kọ lẹ́mìí ara rẹ lò tó o fẹ́ padà wá sí ilẹ̀ bàbá rẹ láyọ̀ àtàláfíà má lọ Jímọ̀ lọ kírun lónìí ní Katsina ẹ má lọ kírun Jímọ̀ ní Bauchi ẹ má lọ kírun Jímọ̀ the only place to save l'Abuja bọ̀ sọ pé ó save o nítorí pé ibẹ̀ ni sitting kíní president wà ṣùgbọ́n gbogbo àwọn ìlú yòókù nílẹ̀ Haúsá ẹ má lọ kí Jímọ̀ o ìwọ tó wọn pọ̀ fẹ́ wálé lálàáfíà Iran àti Kuwait àbíkí náà gbórúkọ ẹ̀ àti Amẹ́ríkà ń jà nílẹ̀ Haúsá lọ́wọ́ ẹ ṣọ́ra yín o èmi ò ní sọ jù báyìí lọ lónìí títí tí fi máa má kọ̀tún ètò mi wá ẹ̀yin tí fídíò tá a ṣe lánàá lórí ọ̀rọ̀ lóbìnrin continuity ẹ̀ wà lónìí lágbára Ọlọ́run kílẹ̀ tó ṣú àpòst ẹ̀ rí ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin ènìyàn mi ẹ má bá wa ti fídíò yìí káàkiri ẹ jẹ́ ó lọ ẹ bá fọn káwọn èèyàn rí torí information tó wà mẹ́wàá very very important afẹ́ káwọn èèyàn rí lẹ́nìkan máa bá bọ́ sọ́wọ́ wàhálà àwọn amọ̀kùnmẹ́kọ tí wọ́n da Nàìjíríà tá da lẹ̀ Yorùbá papọ̀ mọ́ èmi ò ní sọ jù báyìí lọ títí tá a fi mọ mákọ̀tò tó mi wá lórí ìkànnì tá a wà yìí èmi ti ń tòótọ́ bàbá àṣà.